mo tún kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ròyìn wá lọ́tún pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé ebójú tẹ fún wa ojú náà ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ọba àdániwáyé orúkọ oníròyìn yín kò lè fìgbà kankan yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ìròyìn fún ti àsìkò yìí ọlọ́làmà ní ká mú wá sétí ìgbọ̀nyìn pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ṣáájú ká tó wá máa bọ́ sínú agbami ìròyìn náà ẹ gbọ́ kókó tí ń bẹ fún ti àsìkò yìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ pé àwọn kò faramọ́ bẹ́ẹ̀ ni ó ti di èèwọ̀ fún àwọn ọkọ̀ tirẹ́là ńláńlá láti máa gba orí afárá Ọláìyá kọjá láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn. Ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ fún wa tàbí kẹ́ kúkú gbóná báyìí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ni wọ́n ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn agbésùmọ̀mí tí wọ́n ti jíngírí ní gbogbo ìpínlẹ̀ Zamfara. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Rivers báyìí. Nípínlẹ̀ Èkó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ tẹ olùkọ́ tó ní ìbálòpọ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ ṣẹ́yún fún láìmọye ìgbà. Ìròyìn ti Yorùbá Nation ẹni tó jẹ́ agbẹnusọ fún olóyè ọmọ Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Ìgbòho Ṣà Ọláyọmí Kọ́ìkì ó ti fohùn lédè lórí ìtẹ̀síwájú tó ń bá Yorùbá Nation báyìí. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyún sẹ́nitọ́ Adémọ́lá Adélékè Nurudeen Jackson ó ní ó ti ṣe bẹ́ẹ̀ fi ohùn lédè sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti àwọn tí wọ́n mú létí ní agbègbè wípé ó ti di èèwọ̀ bẹ́ẹ̀ ni a kò fi ara mọ́ kí àwọn ọkọ̀ ńláńlá tirẹ́là èyí tí wọ́n tóbi jàǹrànjàǹràn láti máa gba orí afárá Ọláìyá èyí tí ìjọba àná tó ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun náà Ọláwálé Rashidi tó fi léde síta lánàá òde yìí lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò sí mínísírì ilé iṣẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun nílé ìtẹ́ ti sọ dímọ̀ wípé ó ti di èèwọ̀ bẹ́ẹ̀ ni a kò fi ara mọ́ kí àwọn ọkọ̀ ńláńlá kí wọ́n máa gba orí afárá Ọláìyá náà kọjá. Gómìnà Adémọ́lá Adélékè ó ní kò sọ méjì tá a fi kéde kò sì sọ méjì tá a fi fẹ́ kírú àṣẹ yìí kó múlẹ̀ ju kí ẹ̀mí àwọn ènìyàn kí ó lè dè lọ pàápàá jùlọ nípa orí afárá ọ̀hún kó lè pẹ́ dáadáa kó tó di wípé yóò tiẹ̀ ṣetán láti máa yìn jẹ ó ní ààyè míì wà tí àwọn tirẹ́là ńláńlá náà tí wọ́n lè máa gbà ó ní tán bá wá ń gba orí afárá náà pẹ̀lú ẹrù tó wúwo nílò ètí ọ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ tirẹ́là míì tán ti máa ń kó irin ńlá tọ́pọ̀ míì sì máa ń kó nǹkan míì tó tún wúwo tó lè máa fa kí orí afárá náà kó máa yìn jẹ kó sì máa rẹ̀ ẹ́ ó ní fún ìdí èyí òun pa á láṣẹ wípé kí wọ́n máa gba orí ilẹ̀ kí wọ́n máa gba orí afárá náà mọ́ kí afárá náà kó lè tọ́jọ́ dáadáa. Ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ báyìí tàbí kẹ́ ṣe bẹ́ẹ̀ kẹ́ kú ikú gbóná àwọn ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fohùn lédè sí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti gbalẹ̀ gboko ní gbogbo ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Operation Vanza Yama èyí tí ó wà ní ìpínlẹ̀ Zamfara lábẹ́ aláṣẹ àti olùdarí ikọ̀ ọmọ ogun ọ̀hún Major General Olúyínká Sóyẹlé èyí tí wọ́n sọ di mímọ̀ wípé ó sọ ọ̀rọ̀ náà jáde lásìkò tó ṣe àbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ Zamfara náà Dáúdà Làwálì ní ilé ìjọba èyí tó wà ní Gùsáwù ní ìpínlẹ̀ Zamfara gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olórí àwọn ọmọ ogun ilẹ̀ ìpínlẹ̀ Zamfara náà ó sọ di mímọ̀ wípé gbogbo akitiyan àwọn làwọn ti ń ṣe báyìí láti lè jẹ́ kí gbogbo àwọn aṣekúpani agbésùmọ̀mí tí wọ́n pera wọn ní báńdíìtì kí wọ́n fi ọwọ́ ọmọ wọn kí wọ́n fi bọ́ sọ
ó ní gbogbo ìgbésẹ̀ tí àwọn ń gbé báyìí ó ní ó ti ń so èso rere tó sì ti já sí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ olórí àwọn agbésùmọ̀mí náà ó ní ọwọ́ ti bà táwọn sì ti fi ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ wọn lélẹ̀ gẹ́gẹ́ bíi ti ológìnní ó wá tẹ̀síwájú wípé gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Zamfara tẹ́ ẹ bá ní ìròyìn kan àbí ọ̀nà kan tẹ́ ẹ mọ̀ tá a lè gbà láti fi lè mú àwọn oníṣẹ́ láabi yìí ẹ má tẹ́tí láti fún wa ní ìròyìn náà pẹ̀lú bí ó bá ṣe ti ń dé etí ìgbọ́ wa òun náà láti ṣe bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó láàyàn báyìí náà ló tún ṣe bẹ́ẹ̀ tó ṣe ìkìlọ̀ fún àwọn ajínigbé aṣekúpani agbésùmọ̀mí tọ́jìgìrì ní gbogbo ìpínlẹ̀ Zamfara wípé ẹ tètè jọ̀wọ́ ara yín sílẹ̀ tàbí kẹ́ tọwọ́ ọmọ yín bọ̀sọ̀ ó ní ààyè sì wà fún wa láti gbà yín gẹ́gẹ́ bíi pé ẹ ronú pìwàdà ó ní èyí yóò dá fún yín ju kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ kúkú gbóná àti kú tí kò láàyàn pẹ̀lú bó ṣe já sí wípé àwọn ti ṣetán báyìí láti dojú ìjà kọ yín tí àwọn ó sì lé gbogbo wọn kúrò ní gbogbo ìpínlẹ̀ Zamfara àti agbègbè rẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ènìyàn méjì ní ìpínlẹ̀ Rivers báyìí ní agbègbè tí wọ́n pè ní Ogun Junction ní Ula Ehuda Ubu ní Akko Kingdom ìyún ní ìjọba ìbílẹ̀ Auhada ní ìpínlẹ̀ Rivers ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ nínú èyí tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa géńdé méjì kan ní ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro ní agbègbè ní ìlú tí wọ́n pè ní Ubu Akko Kingdom yìí èyàn Hector Chinem tó sọ ó ní ní ọjọ́ àìkú Sunday tá a lò tán yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn ṣe kẹ́fìn àwọn ojú tuntun kan ní inú ìlú àwọn tí wọ́n sì wọ aṣọ èyí tó mú ìfura dání ṣùgbọ́n àwọn kò kọ ibi ara sí i ó ní mọ́júmọ́ ọjọ́ àìkú tí ń ṣe Sunday sí àná tí ń ṣe ọjọ́ ajé Monday ìyẹn ọjọ́ 21 oṣù tá a wà yìí ó ní ìròyìn náà jáde síta tó sì sọ dímọ̀ wípé wọ́n ti ṣe ìkọlù sí àwọn ọ̀dọ́ méjì kan nínú èyí tí wọ́n ti fi ẹ̀mí wọn tí wọ́n ti fi ṣòfò báyìí ẹni tó jẹ́ Hector yìí ó tẹ̀síwájú nínú àlàyé wípé láàrin wákàtí mẹ́rìnléníogún tí ń ṣe déédéé ọjọ́ kan ní ìpínlẹ̀ Rivers ènìyàn 5 ó ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe ìkọlù sí tí wọ́n sì ti pa wọ́n ní ìpakúpa ó ní ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣe èní kì í sì ń ṣàná ló ti ń ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Auhada yìí tó sì ń sọ wípé àwọn ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Rivers àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ìyún Muhammadu Mustapha wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa kó àwọn ọmọ ogun yín wá kí wọ́n máa dáàbò bò wá pẹ̀lú bó ṣe já sí wípé ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ní gbogbo ilẹ̀ náà ó ti di gbogbo ìgbà tó sì ti di lemọ́lemọ́ báyìí táwọn ò sì tẹ́rù kan tó lè rìn yànfàǹdà látàrí pé ìbẹ̀rù bojo ó ti gba gbogbo ilẹ̀ náà. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe bẹ́ẹ̀ tẹ olùkọ́ tó ní ìbálòpọ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ rẹ̀ tó tún ṣe bẹ́ẹ̀ sẹ́yìn fún un láìka ìmọye ìgbà. Olùkọ́ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Gbọ́láhàn Ọ̀sínúsì tó jẹ́ ẹni ọdún 42 ó ní ọwọ́ ti tẹ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin tó sọ dímọ̀ wípé arákùnrin Gbọ́láhàn yìí ló ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọbìnrin kan láti ìgbà tí ọmọ náà tó ti wà ní ọmọ ọdún 12 ni ó ti ń ṣe bẹ́ẹ̀ tó ti ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ọ̀hún. Gbọ́láhàn Ọ̀sínúsì yìí ó ní ó jẹ́ olùkọ́ fún ọmọdébìnrin náà tó sì sọ di mọ̀ pé ní gbogbo ìgbà tọ́mọ náà tó tún ti ní oyún sínú ó ní ó mú lọ sí ọ̀dọ̀ nọ́ọ̀sì ìyẹn onímọ̀ṣègùn òyìnbó abẹ́lé kan ètò pé orúkọ rẹ̀ ní Mariam Fatolu lẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tó ń bá ọmọdébìnrin náà tí ó bá ṣẹ́yún. Báwo wá ní ọ̀rọ̀ gan ṣe wá di rántó báyìí tí àṣírí Gbọ́láhàn Ọ̀sínúsì tó fi tú síta kọ́ńbọ́ọ̀kì ó ní àlàyé tí ọmọdébìnrin náà tí wọ́n fi orúkọ bò ní àṣírí tó sọ ó ní ọdún tí a lò tán yìí èyí ọdún 2023 nínú oṣù kejìlá rẹ̀ ó ní Gbọ́láhàn tó fẹ́ tẹ̀síwájú nínú ìwà burúkú èyí tó ti ń wù pẹ̀lú ọmọdébìnrin náà sẹ́yìn rí tó sì sọ di mọ̀ wípé ọmọdébìnrin ọ̀hún òun ló fi gbé ta tó sì ké gbàjarè síta tó fi wá di wípé àwọn agbófinró ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi páńpẹ́ òfin mú Gbọ́láhàn
Òsínúsì yìí gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀dọ́mọdébìnrin náà èyí tó ṣe ó ní ilé ìwé àwọn ètò pè ní Kétu Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó tó wà ní agbègbè Kétu Ẹ̀pẹ́ ní ìpínlẹ̀ Èkó ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ látìgbà tó ti wà ní ọmọ ọdún 12 ó ní arákùnrin Gbọ́láhàn náà ni ó ti ń bọ̀ ní ìbálòpọ̀ tó sì já sí pé gbogbo gbà tí òun bá tún ti ní oyún báyìí níṣe ni máa mú un lọ sí ọ̀dọ̀ Mariam Fatolu èyí tí wọ́n pè ní nọ́ọ̀sì tí wọ́n bá wọn ṣẹ́yún ọ̀hún ó ní òun ò bá ti wí jáde síta tipẹ́ ṣùgbọ́n ó ti ṣe ìmùlẹ̀ tó sì ti sọ wípé lọ́jọ́kọjọ́ tí òun bá ti ṣe bẹ́ẹ̀ tó ń sọ ọ̀rọ̀ náà jáde síta fún ẹnikẹ́ni ẹ̀dá alààyè níṣe ni òun yóò jáde láyé ìbẹ̀rùbojo náà ní bẹ ní ọkàn òun tí kò jẹ́ kí òun lè sọ̀rọ̀ ó ní nígbà tí ó tún wá padà wá ní ọdún 2023 tá a lò tán ní oṣù kejìlá yìí ó ní òun á ní ìgboyà láti lè pariwo ọ̀rọ̀ náà síta nínú ètí àwọn agbófinró tí wọ́n wà ní fẹ́stáàkì tí wọ́n ti fi páńpẹ́ òfin mú Gbọ́láhàn Òsínúsì yìí wàyó Benjamin Hundeyin ó ní àwọn tiẹ̀ ti gbé lọ sílé ẹjọ́ báyìí nígbà tí nọ́ọ̀sì tó jẹ́ ọ̀daràn ẹkẹgbẹ́ rẹ̀ tó ti júbà ehoro tó sì ti sá lọ ṣùgbọ́n tó sọdún mọ́ wípé kò lè sá mọ́ lọ́hùn lọ́wọ́ torí pa bẹ sánmọ̀ yìí òun náà ni gbogbo wá sí wà táwọn yóò ti ṣe àwárí rẹ̀ láìpẹ́ yìí tó náà kọjú sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìfipábọ́mọ láṣepọ̀ àti ṣíṣẹ́yún fọ́mọ tí wọ́n fi kan Gbọ́láhàn àti Mariam náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ká tó máa lọ ẹja pẹ̀kẹ́lu kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Asọdimọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ pé àwọn ọkọ̀ tirẹ́là ńláńlá òun ló ti dèwọ̀ fún wọn báyìí láti máa gba orí afárá Ọláìyá kọjá. Ẹ jọ̀wọ́ ara yín sílẹ̀ tàbí ká pa yín ní ètò àyẹ̀yẹ àwọn agbésùnmọ̀mí ìpínlẹ̀ Zamfara. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn 2 ní ìpínlẹ̀ Rífàsì. Àmọ́ wá fún yín pé ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ olùkọ́ tó fi ipá bọ́mọ ọdún 12 láṣepọ̀ tó sì tún ṣe bẹ́ẹ̀ sẹ́yìn fún láìmọye ìgbà. Títí di ìgbà tá a tún padà máa mú ròyìn míì wá orúkọ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni a kú iṣẹ́ látàárọ̀ o.